Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bí ọ̀yẹ́ bá là ojúmọ́ mọ́ kedere ni ọ̀yẹ́ ti tó là lónìí ojúmọ́ ti mọ́ ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ tí túmọ̀ sí pé ojúmọ́ ò ní mọ́ kó níbodè kọ́ mọ́ sílẹ̀kùn ojú ọ̀run gbẹrẹgẹdẹ ọ̀yẹ́ là lónìí ọ̀yẹ́ owó ọ̀yẹ́ iyọ̀ ọ̀yẹ́ àlàáfíà ní kó là fún gbogbo wa níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti gbọ́ iléeṣẹ́ Tùngbá iléeṣẹ́ tó dúró ṣinṣin iléeṣẹ́ Tùngbá tó talẹ̀ hù tó sì tàn káàkiri tátẹ́gùn rẹ̀ fẹ́ délé dóko mo wà nílẹ̀ ibì kan lánàá nílùú kan ó ní agbára ìgbà tí mo kúrò nílùú òmù ẹlẹ́ni kété ni wọ́n ń gbọ́ wa live and direct mo wá kúrò ńbẹ̀ mo kọjá lọ sọ́nà ìlú kan tí wọ́n ń pè ní kinní kan Ejìrìn Ìjẹ̀bú ìgbà tí máa débẹ̀ mo tún ní ẹ dákun ẹ bá ń tún nínú mọ́tò lèmi rò pé mo ti nìkan lè gbọ́ báwọn táwọn bàbá àwọn màmá bá ṣe gbé rédíò rèé tí wọ́n ń gbọ́ lálálá níjẹ̀bú Ìjìrìn mo kí gbogbo wa pátá o mo kí wa ní Tẹ̀sán mo kí wa ní Tológun Ìta Olúwo ńlá fi kalẹ̀ sí níbi tí ò jìnnà sí ìlú Ògìjò láàfin Ológìjò ti ìlú Ògìjò ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ọ̀rẹ́ ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ lè ṣe kẹ́ ẹ má gbọ́ lé iṣẹ́ Tùngbá ọ̀rọ̀ ìdùnnú ọ̀rọ̀ ayọ̀ kò ní tán lé gbogbo wa lórí ètò wa ètò yín ètò Ládùúgbò mi iná ńlá fi kalẹ̀ sí Karounwi lèmi ń jẹ́ Akindele lórúkọ bàbá mi ẹ̀rìmọ̀jẹ́ ni mi ará rẹ̀ sà apàjá fún ọ láwọjẹ ẹ̀làmókùn gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà ọmọ arọ́tí wẹ̀ bí òjò ẹ káàárọ̀ mọ̀ ń bọ̀ ná ẹ̀jẹ̀ ń dátọ́ mi. ẹ̀jẹ̀ á máa bá wọn sọ wọ́n má ṣe hùwà ìkà yìí o ẹ̀jẹ̀ á máa bá wọn sọ wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o ẹ̀jẹ̀ á máa bá wọn sọ wọ́n má ṣe hùwà ìkà. orúkọ aláṣẹ àti gbogbo olùdarí iléeṣẹ́ Tùngbá mo fi ń kí wa láàárọ̀ yìí wípé àjíire bí lọ́ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi nínú ilé tẹ́ ti ń gbọ́ mi nínú mọ́tò tẹ́ ti ń gbọ́ mi lọ́fíìsì tẹ́ ti ń gbọ́ mi ṣe dáadáa la jí akú ìmọ̀ra aṣẹ́ òní ẹ̀yìn tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ mo kí yín dáadáa kí ni ti ń ṣẹlẹ̀ ládùúgbò yín báwo ni àdúgbò ti ń ṣe rí báwo ni ọ̀dẹ yín ṣe rí báwo lẹ ṣe ń ṣe gbogbo ẹ̀ tó ṣe ń dùn tó ṣe ń dún kí ni kùdìẹ̀kudìẹ̀ wo ló kù díẹ̀ kùdìẹ̀kudìẹ̀ wo ló kù díẹ̀ ládùúgbò ti yín tẹ́ ẹ fẹ́ ká bá yín mójútó àìmọye àtẹ̀jíṣẹ́ ló ti tẹ̀ wá lọ́wọ́ arábìnrin kan ló pè tó tún tẹ àtẹ̀jíṣẹ́ wọ́n láwọn ń gbé ní igbó olómù wọ́n ní bàbá kí ni nǹkan tí ẹ lè bá ní sọ pé kí àwọn káńsù àbí táǹkàṣù kan bá ní rí ṣe ní Sábó nílé epo ọba ibi inú ilé epo yẹn gangan pé àwọn èèyàn kan wà ń bẹ̀ níbi ẹnu géètì tí wọ́n ń ta ọ̀gẹ̀dẹ̀ wọ́n á lé ọ̀gẹ̀dẹ̀ sílẹ̀ àbí kán lé pẹnápù ọsàn àlùbọ́sà ni wọ́n lé níbi ẹ̀gbẹ́ ilé epo yẹn níbi táwọn ti gbé wá ń sáré táwọn mọ́tò ti fẹ́ jáde ìkan lára àwọn arábìnrin aboyún ni òun kàn ń bọ̀ ọ̀gẹ̀dẹ̀ ló tẹ̀ mọ́lẹ̀ àwọn èrò tó pọ̀ tí wọ́n ń wá mọ́tò wọn ráyè kọjá níbi tí arábìnrin ti gbé tẹ ọ̀gẹ̀dẹ̀ mọ́lẹ̀ tíyún yọ̀ lọ síwájú ǹjẹ́lẹ́ ẹjẹ́ mọ̀ wípé Ọlọ́run àti agbára Elédùmarè ń ló yọ tó jẹ́ kí ọ̀kadà tí ń bọ̀ àbí márúwá tí ń bọ̀ kó gorí arábìnrin yìí wọ́n wá sọ wípé ẹ ti súnmọ́jú títì ju ìgbà tẹ́ tó ń ta ọ̀gẹ̀dẹ̀ máa dáhùn ó sọ wípé sẹ́yìn nìkan lẹ ṣẹ̀ṣẹ̀ ń kọjá ń bí ẹ̀yin tó ní ilé epo Sábó ilé epo ọba ẹ dákun dábọ̀ nítorí Ọlọ́run ilé epo ọba a mọ̀ yìí pé ẹni tó ní ilé epo yìí ó fààyè gba gbogbo èèyàn ṣùgbọ́n àwọn tí wọ́n ń tajà ń bẹ̀ ẹ jẹ́ ká wá ẹ̀gbẹ́ kan àbí ká wá tébùrù táwọn fi tajà tí wọ́n bá fún yín láyè níbẹ̀ ẹ má jẹ́ ká fi àṣejù sí ẹ má jẹ́ àfàjẹjù sí. ẹnìkan ló tún tẹ àtẹ̀jíṣẹ́ láti ìlú Mushin lọ́ọ̀ ni wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ yìí wọ́n ní ẹ dákun dábọ̀ ọ̀nà tó wọlé sí ilé ìwòsàn ńlá tó wà ní Mushin wọ́n ní ojú ọ̀nà yìí ó burú jáì pé ká dákun dábọ̀ báwọn ti gbé ìgbésẹ̀ àwọn CDA chairman wọ́n ti ń rawọ́ rasẹ̀ pé ẹ dákun ní lúùtù ọ̀nà tó kọjá níwájú lúùtù yẹn pé ẹjọ́ nítorí Ọlọ́run pé ọ̀nà yìí burú jáì àwọn CDA landlord association ni wọ́n kọ lẹ́tà yìí pé ẹ dákun dábọ̀ o ọ̀nà yìí burú jáì èmi fún ara mi mo wá débẹ̀ mo wojú ọ̀nà yìí kọ́tà wà lọ́tún kọ́tà wà lósì
ǹjẹ́lẹ̀ ẹjẹ́ mọ̀ wípé ó ti kún bí ti mu. mo fojú mi débẹ̀ o, mo débẹ̀ ń gẹ́rẹ́ tí ó di ọjọ́ Monday ń lè ní mo ta pápá mọ́ra tí mo lọ síbẹ̀ tí mo sì rí i. tẹ́ wọ́n bá ti àtẹ̀jíṣẹ́ pé ẹ dákun ẹ wá bá wa wo àdúgbò báyìí, àwa ò nídìí láti sọ pé ká máa wẹ́ ẹni tó pè wá, á lọ rèé wò ó, á sì wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. ẹ dákun torí Ọlọ́run, ọ̀nà tó kọjá níbi lùtù àti àwọn ọ̀nà tó jáde wá sí Musin bí wọ́n ní kẹ́ ẹ dákun dábọ̀ ìjọba ìpínlẹ̀ Musin àbí ìbílẹ̀ Musin tá a bá lè ṣe sójú ọ̀nà yìí ó burú, mi ò lè sọ èyí tó burú jù láàrin òun èyí tó wà ní ìlú Ìkòròdú lọ́nà gbẹ̀rígbẹ̀ tó burú lọ́nà gbẹ̀rígbẹ̀ ní ilé sọ èyí tó burú jù láàrin àwọn méjèèjì. kò yẹ bó ṣe lóun ọ̀jẹ̀ lápá tibẹ̀ yẹn, ẹ jẹ́ kí n tún dá tọ́mìnà ládùúgbò mi lètò ètò ní ládùúgbò mi mò ń bọ̀. ẹ jẹ́ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà. One more time. ẹ jẹ́ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. ẹ jẹ́ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà yìí o. ẹ jẹ́ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. ẹ jẹ́ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà. èmi ọmọ lọgun àmọ́ sọ ní gbogbo ìgbà ní kò jẹ́ wípé èyí tí gbogbo àwa ènìyàn pátá tá a gbọ́dọ̀ dáwọ́lé tá a sì gbọ́dọ̀ dá ẹsẹ̀ tẹ̀ tá a gbọ́dọ̀ mójútó nípa rẹ̀. gbogbo àwa ènìyàn tó jẹ́ pé a jẹ́ olùgbé Ìkòròdú, gbogbo àwa tá a jẹ́ olùgbé Ìkòròdú pátá, gbogbo yín pátá wọn ò ní ṣaláì má sọ wípé ká pe àkíyèsí wa sí àwọn nǹkan kan. ẹni tó bá mọ ọ̀tá ọ̀nà dáadáa, bá a bá gba ọ̀tá ọ̀nà tá a bá ń bọ̀ wá sí Ìtamọ̀gà, ṣé ẹ mọ̀ pé àwọn náà kan máa ń darí èèyàn. bá a bá débi roundabout tó iná ń darí àwọn èèyàn, àwọn èyí tó máa lọ sí Gẹ̀dẹ̀ ròdù, àwọn èyí tó máa padà wá sí Tọkín ròdù, àwọn èyí tó máa tún lọ sí ọ̀nà Sábó. tá a bá wá ń bọ̀, tẹ́ ẹ bá ti dé ìkóríta ọ̀hún, iná tó ń darí àwọn ènìyàn bọ̀ láti ọ̀nà gbẹ̀rígbẹ̀ lọ́nà gbẹ̀rígbẹ̀ wá, tá a bá ti dé Tamọ̀gà, iná tí ń sọ pé káwọn èèyàn kó kọjá lọ straight lọ́nà èyí tó ń bọ̀ láti Gẹ̀dẹ̀. àwọn tí wọ́n ń gbèrò níbi ìkóríta roundabout yẹn bí wájú mọ́sálásí tó wà ní Ìtamọ̀gà, ẹ̀yin lasman tó wà ń bẹ̀, ẹ dákun kí là ń ṣe pẹ̀lú wọn. iná ti sọ pé káwọn ènìyàn kọjá, àwọn tí wọ́n ń lọ sọ́nà ọ̀tá ọ̀nà, iná yìí dá wọn dúró, ṣùgbọ́n àwọn tí wọ́n ń bọ̀ straight, kí ló dé tí àwọn tí wọ́n ń gbèrò tí wọ́n ń dúró tẹ́ẹ̀sì lè sọ wípé kí wọ́n kọjá lọ síwájú, ká má ṣe máa dúró ń bẹ̀. àwọn yóò wà tún wá dá súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ sílẹ̀ tí yóò tún wá dúró, iná sì ń pàṣẹ àwọn tí wọ́n ń lọ tí wọ́n fẹ́ kọjá lọ straight láti máa lọ sọ́nà Ìtọ́kì. ẹ dákun dábọ̀ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí bá kàn ní Ìtamọ̀gà àti mẹ́nubà ní gbogbo ìgbà, ẹ̀yin lasman tó wà ń bẹ̀, ẹ bá ní wá nǹkan ṣe sí i. kìí ṣe wípé ńgbà tí àwọn tí wọ́n ń bọ̀ yìí, ńgbà tí goslow bá wá dá wọn dúró, tí iná bá ti wá tàn wípé káwọn tó ń lọ síbẹ̀ Ìtamọ̀gà, tí wọ́n ń lọ sọ́nà ọ̀nà Ìtamọ̀gà lọ́hùn-ún, tí wọ́n ń lọ tí wọ́n bá wá dúró, àárín méjì wọ́n wà, iná ó tàn, àwọn tí wọ́n ń pàṣẹ ọkọ̀ wọ́n wá sọ wípé wọ́n ti lòfin iná. ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì lójú tiwa tá a ti rí. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní gba ìpè bí òjú bíi mélòó kan a ó gbà. ojú òpó tẹ́ ẹ fi ń bá wa sọ̀rọ̀ náà ò yí padà, ojú òpó tẹ́ ẹ fi ń bá wa sọ̀rọ̀ ò yí padà. ẹ bá ní wá nǹkan ṣe sí ti ọ̀nà Ìtamọ̀gà yìí, ẹ bá ní wá nǹkan ṣe sí ọ̀nà Ìtamọ̀gà yìí. ó lágbára díẹ̀ o, ó lágbára díẹ̀. gbogbo àwọn tí wọ́n bá ń lọ sọ́nà Gẹ̀dẹ̀ tí wọ́n ti dúró níbi iwájú ilé epo Àbíbù, àwọn tí wọ́n wá ń bọ̀ tí wọ́n ń gbèrò wọ́n wà dá goslow sílẹ̀. èèyàn tí iná ti ní kó kọjá tó dàrí méjì tí wọ́n jọ lọ, àwọn tó jágbófinró àbí lasma wọ́n wà mú wọn lólùfín iná, wọ́n á ní kó lọ rè mú 22,000 35,000 wá. ẹ dákun ọdún ń bọ̀ o àníríjà aráàlú o. 081 1305 1009 081 13
0511009 tàbí 08056131009 08056131009 iná ní ojú òpó tí àjọ fi máa bára wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. ẹ ti mọ òfin àti ìlànà tó wà lórí ètò yìí ni wípé bẹ́ẹ̀ bá ti pè wọlé tá a sọ pé ládùúgbò mi ẹ ní ó bàjẹ́ tì ẹ káàárọ̀ sà. ládùúgbò mi. ó bàjẹ́ tì ẹ káàárọ̀ sà. ẹ dákun ẹ bá mi yí rédíò yín sílẹ̀ dáadáa. ṣùgbọ́n ò ní bàjẹ́ láíláí. àmì elédùnmarè. adéwálé òkú ìràwọ̀ ló ń gbàgbọ́. ẹ ṣeun. bàbá mi gẹ́gẹ́ bí adé máa ń sọ níwájú kọ̀mínítì yẹn a ti ẹ̀kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń tọ́ àwọn aráàlú yẹn a tẹ̀ dúpẹ́ lọ́dọ̀ àwọn ìjọba wa pẹ̀lú bá ti bá wa ta ti yan lórí ọ̀nà wa. bọ́ọ̀sì báyìí pẹ̀lú márùwá àti ọ̀kadà àwọn náà ló jẹ́ àwọn ọmọ bẹ̀ yẹn àwọn ọmọ wa òsì torí burúkú kan jẹ́ ọ̀kan bá wa wá nǹkan tó ti di ibẹ̀ yẹn síwájú kọ̀mínítì yẹn síwájú ilé epo yẹn ibẹ̀ yẹn ti ń nira fún àwọn ọmọ yẹn ti láti máa bọ̀ ní ìjẹta bákan náà àná náà bákan náà lọ́ọ́ sí ọ̀sán táwọn ọmọ ti yẹn jáde ó ní kú ọlọ́run ló yọ wọ́n bẹ̀ yẹn ọlọ́run kó ṣàánú fún wa nítorí ọmọ o. àmì elédùnmarè ẹ ṣeun. ògo ìràwọ̀ ẹni tó pe àkíyèsí wa sí ni pé níbi community tó wà ní ògìjó yẹn pé kán dákúdábọ̀ kán jẹ́ ká wò tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. ládùúgbò mi ó bàjẹ́ tì. orúkọ mi ni mr akéwòn. triple way ẹ mà káàárọ̀ mà. ẹ̀ka ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. ọjọ́ kan mà pẹ̀lú. ẹjọ́ sábàwọn dókítà ṣe ń wa ọ̀kájà láti bọ̀ ọ̀ṣọ́ ìyànà ọ̀kájà kò bọ́ sójú ọ̀nà káàkiri òṣìṣẹ́ sọ wọ́n ti gbàjọba ìṣẹ̀ ṣe sí pé àtìkọjá tí a rí ìgbọ́ lọ́sùn tó jẹ́ pé tiwọn ni ó máa ń ṣe ṣé bá tún wá sí nírọ̀lẹ́ máa ń jẹ́ àkójà wọ́n máa bọ́ sí títì gan wọ́n máa ṣe ìṣẹ̀ pẹ̀lú wà àwọn ọmọ obìnrin yẹn ní ìkọ̀kọ̀ tí wọ́n wà jẹ́ sí pé àwọn ọlọ́pàá tí wọ́n wà jẹ́ àwọn ọlọ́pàá wà jẹ́ wọ́n jẹ́ rí wọn kò sí ìkọ̀kọ̀ tí wọ́n ṣe ìjọba bá wa sọ fún ìjọba òkú bá wa wá nǹkan ṣe sí ẹgbẹ́ ìta. ẹ ṣeun. ẹ jẹ́ kí n tó gbà pé lẹ́yìn ta ló wà lójú làyé ládùúgbò mi. ọ̀dà ládùúgbò mi ó bàjẹ́ tì. ẹ dákun ẹ bá mi yí rédíò yín sílẹ̀. ẹ mọ̀ káàárọ̀ ládùúgbò mi. ládùúgbò mi. láti bọ̀lẹ̀ tí ń pè. ládùúgbò mi ẹ mọ tó ṣẹlẹ̀ bàbá ń bolẹ̀ àdúgbò wo lẹ ti ń pè àdúgbò wo lẹ ti ń pè Ìkòròdú ládùúgbò bo. agric ní à ń gbọ́rọ̀ yín inú yẹn rebete o kò bá wa sọ̀rọ̀ ẹ nẹ́ẹ̀tì yẹn ò bá wa sọ̀rọ̀ ẹ o. ládùúgbò mi ó bàjẹ́ tì ẹ́ káàárọ̀ sàtá ló ń pè wá bolẹ̀ tí ń pè olúwa ló ń tò. orúkọ tèmi ni àpọ́sítélì ọ̀tẹ̀kọ̀ láti odógbéyàn. ẹ káàárọ̀ sà. ládùúgbò wa ní agodo ṣẹ́gun ẹjọ́ káwọn ìjọba ó rántí wa ọ̀nà yẹn ò dáa láti ọ̀nà odó gúnyán lọ sí odó kékeré wọn ò rántí wa lórí ọ̀nà yẹn ojoojúmọ́ láti ẹ̀ pariwo ọ̀sẹ̀ rí ọwọ́ wọn rárá níbẹ̀ yẹn tó ká jọ kíjọba kó rántí wa ọ̀gá ìṣàánú wa. iṣu atẹnumọ́ràn kì í gbóná nítorí pé àkókò tá a wà yìí àwọn ìjọba ń gbìyànjú gidigidi ládùúgbò mi. mò ń bọ̀ láti ọ̀nà ìjẹ̀bú lánàá mo wá gba ọ̀nà ṣàgámù wọlé ẹ jẹ́ kẹ́mi lù wọ́n lọ́gọ ẹnu níbi tí wọ́n mọ́ ti ń sọ àwọn tí ò da tí wọ́n ń da àwọn tí ò da ẹran tí ò da chicken tí ò da wọ́n ti da àwọn wọ́n ti bá ní gírèdì ẹ̀ gírèdì nìkan kọ́ o kù bí ọ̀dà ó sì dórí ẹ̀ ládùúgbò mi. ó bàjẹ́ kò ní bàjẹ́ fún wa sà. ẹ káàárọ̀ bàbá. ẹ bà káàárọ̀. láti òkèèrè mo tó ń pè. ẹ káàárọ̀ sà. báwo ni gbogbo òkèèrè láàárọ̀ yìí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. olúwa ṣe.
ẹlẹ́dà. yà ẹ jọ ọ̀nà wa ní òkèèrè àbíta ní ọgbà ọ̀nà yẹn ló gba wájú ọgbà bọ́ńtọ̀ jáde sí àjàyè tó so ọ̀nà yẹn ò dá rárá láàpọ̀ wọ́n pe street yẹn ní mákò very short street ní ó dẹ̀ link distance tí wọ́n bá ń bọ̀ láti college road tó yẹ lọ gba ẹgbẹ́lẹ̀ ó kọ̀ máa ta ẹ̀ ẹjọ́ short cut ní bẹ́ẹ̀ ní ìkẹjà àbíta kọ́ mú àlè ṣe ọ̀nà yẹn wọ́n ní ẹgbẹ́ kan ìpapọ̀ ẹgbẹ́ kan gbòdò ó tẹ̀yẹ kí wọ́n ní méjèèjì jọ cooperative papọ̀ kí wọ́n ṣe ọ̀nà yẹn very short road ọ̀nà ẹgbẹ́ bá ń gbò tó wà ní ibẹ̀ yẹn ó ju 50 kìlọ̀ school tó wà lẹ́yìn ìlú ní ìkẹjà kọ́ má lè ta ọ̀nà yẹn so ẹ̀jọ̀ ẹ sọ pé ẹ bá wa sọ pé ọmọ máa gbọ́ báyìí wọ́n bá wa táyà ọ̀nà yẹn ayé ìjẹ́ èyí tó tún ṣe ti kejì ẹ̀ tó ta. à ń gbọ́rọ̀ yín sà. ó ní àdúgbò kan ti báyìí ní òkèèrè àdúgbò ibẹ̀ ní secondary school and primary ìrà wà ọmọ àtẹ̀wá wọn lọ fún ẹgbẹ́ ìrẹ́pọ̀ àti olóògùn àti ọ̀túnlá mẹ́fà ìṣẹ̀lẹ̀ wọn kọ́ sí àwọn báyìí kò lè fi kọ́lé lọ́sà tó fi gbogbo lọ ọwọ́ tó kò lè lọ sí ọ̀rọ̀ ẹ̀ bá tó gba ìṣẹ̀lẹ̀ wọn báyìí wọ́n àwọn ọmọ wọn àti báyìí wọn láti kìíní ìjà o ṣe rí àdúgbò tí wọ́n ń sọ yìí a ṣe ìwádìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mà á ṣe ìwádìí torí mo mọ àwọn àdúgbò kan ń bẹ tí wọ́n ń pè ní Calabar àti Akíntúndé street òun náà ló jára wọn papọ̀ a lọ ṣèwádìí gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí a wà nà sáfẹ́fẹ́ bá a bá ti rí náà bá a bá ṣe bá ń bẹ̀ bẹ́ẹ̀ láti gbé sórí afẹ́fẹ́ n ò ní láǹfààní àti gba ìpè kankan mọ́ àbí dákun jẹ́ ń dátọ́ mi jẹ́ n ò láǹfààní àti gba ìpè kankan mọ́.